gbogbo ilẹ̀ káàárọ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí oníyànà báyìí tẹ́ bá rí everything bó ṣe ń lọ ẹ sáà rí bí títì ṣe rí ẹ wo everywhere ṣe dá àwọn haúsá ni o wọ́n tó ń bá àwọn ọmọ ìyá wa jà nílùú bàbá wa ká tún máa bẹ̀rù láti lè sọ̀rọ̀ láti lè rìn àwọn haúsá ni o gbogbo ẹ̀ lẹ́ máa rí gbogbo ẹ̀ lẹ́ máa rí àwa bí àwa méjì péré la jáde báyìí pé ká lọ wọ ọmọ ìyá wa gan-an tán jáde tán láti lè defend ara wọn because I need the backup a gbọ́dọ̀ kọ gbogbo ṣíìtì nílùú bàbá a gbọ́dọ̀ máa bẹ̀rù náà kí ló ń ṣe wà àwọn ọmọ aládé tá a dẹ̀ fẹ́ máa ṣe bí ẹrú gbogbo yẹn dìde bó jẹ́ Quran ló lè lò bó jẹ́ Bible ni everybody dìde kò sọ̀rọ̀ eré ń bẹ̀ mọ́ rárá eléyìí ṣeré ẹ dìde alábàrágbó ẹ já plan bá ṣe máa jẹ gbogbo alábàrágbó a máa jẹ́rùn ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹni tó bá máa kú á kú ẹni ó máa yè ẹja gba báyìí ẹja gba straight kí n jọ àwọn ọmọ ìyá mi wọ́n ya wèrè kí ló ṣe wọ́n bóyá orí èkó ń bíbá gan ni kàsàlà ẹ ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ àwọn ò fọ́ o àwọn ò fọ́ o kí bá kọ́pọ̀ wọlé ká ẹrú kó wọlé alábàrágbó ẹ bẹ́yà ká ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn ló mọ alábàrágbó wọ́n ní kúdà kí ló ń ṣẹlẹ̀ náà nílùú bàbá wa ìyànà bàbá ìlà wà lẹ́kọ̀ọ́ ìyànà bá ọjọ́ local government gbogbo ẹ̀ lẹ́ máa rí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ sáré bí gbogbo ẹ̀ ṣe rí lọ ẹ wò ó kò ṣeré ń bẹ̀ o bàbá olóyè Ìgbòho àwọn gan wà pẹ̀lú yín adóore èkó làwà ìyànà bàrà wà ń bí báyìí kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ìlú bàbá tí wà làwà wà àgbọ̀dọ̀ máa fọ́ wọn ní kúdà kí ló ń ṣe wọn nílẹ̀ bàbá tiwa nílẹ̀ wa ayé ìyá wọn máa bàjẹ́ ni a máa dé bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ máa wò mí ẹ máa ṣe ẹ jẹun gba bí káwọn ràn mọ̀pọ̀ gan mọ̀pọ̀ yẹn gò túlé ẹ wò kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ wọn bí iye èèyàn àwa ti dìde o ẹ sá ti rí a ti dìde kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbàlú wọn padà a máa gbàlú wa kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ dìde ẹ wọlé ìyànà ẹ máa wọlé bọ̀ kájà alábàràgbò tán fáínà kálábàràgbò mọ́ fọṣọ́ mọ́ wọn ní kúdà mélòó lára wọn sáà lè máa ṣe báyìí Kánò àwa lè máa ṣe báyìí Sókótó ṣé Kaduna ti bọ́ ọmọ Yorùbá dá tó máa ṣe báyìí adẹ̀ ń sọ pé wọ́n lọ fún wèrè o alábàràgbò ká wọlé tán ká jẹ gbogbo alábàràgbò ẹ̀ kó mọ́ fọ̀ṣọ́ mọ́ wọn ní kúdà Ọlọ́run ló máa báyé wọn jẹ́ àwọn ẹrú kú ya pàǹbí kò sí wèrè ibẹ̀ gan lẹ́tí máa gbọ́ Lagos State gan àwa gan dúró re àwa lákọ́ digbídigbí la wà kò ṣiṣẹ́ lẹ̀ ọbẹ̀ nọ́mà àǹtọ̀ àwọn ọmọ kú dúró tó bá di pé ṣẹ́ wà kò sí wèrè àwa dúró re ẹ sàtìrì ẹ wo ìyá náà bá láwà ìyá náà bá kò sí wèrè èwo ń wèrè nílùú bàbá tiwa ayé wọn máa bàjẹ́ ni wọn ní ṣàǹfààní. ẹ sáà ti rí bó ṣe ń lọ ni ẹ. lọ́bi kankan àwọn náà wá jà ní. ìyá yìí tá a bá kú lọ bá a kú lọ. ó ń ṣẹlẹ̀ báyìí o a ní ìdìbàkọ̀ ẹ kó rí iṣẹ́ wọlé
àwọn àyà náà bẹ kó rí iṣẹ́ wọlé anídìrí iṣẹ́ ẹ kó rí iṣẹ́ wọlé kò ṣeré ń bẹ̀ anídìrí iṣẹ́ ẹ kó rí iṣẹ́ wọlé. ṣe ti rí wọn nílẹ̀ bàbá wa ń bí báyìí wo nǹkan táwọn àbókí ń fi wá ṣe ìyànà bà láwà. ìyànà bà láwà báyìí nílẹ̀ bàbá wa ẹ̀sẹ̀ àti rí confam ni ìyànà bà láwà. ẹ kó rin iṣẹ́ wọlé a ní ìdí rin iṣẹ́ o a ní ìdí rin iṣẹ́ kó rin iṣẹ́ wọlé kò ṣeré ń bi eléyìí mọ́ ẹ jẹ́ kí gbogbo group máa ní rin iṣẹ́ lọ́wọ́ báyìí tóró ti di gòbe. sáwọn lè máa ṣe báyìí Kano ṣẹ̀bẹ̀ sáà ti rí wọn ẹ rí àwọn Nàìjíríà mi ṣe ti rí wọn àwọn ò bẹ̀rù wọn o a bẹ̀rù wọn bẹ̀ kò ṣirin iṣẹ́lẹ̀ tó bá gbà ti bú bíi mẹ́fà balẹ̀ nu wọn níbí báyìí wọn ò ní dúró wèrè kò ṣirin iṣẹ́lẹ̀. aláyẹ̀ wa gba fídíò yìí ẹ máa ṣe fídíò yẹn lọ bẹ́ẹ̀. Aboki ni sọ́jà o. Ṣẹ́ẹ̀lì yẹn ti mú yín lójú àwọn wọ́n fẹ́ mú gbọ́ ẹni ṣá àtúwẹ̀rẹ̀ yẹn ti sọ mi. Sorry, ẹ pẹ̀lẹ́.